Tí ìwọ bá rò wípé kò sí ohun tí owó kò lè ṣe, ó lè jẹ́ wípé wọ́n ń tàn ẹ́ àbí ò ń tàn ara rẹ. Wípé owó nìkan ló lè gbéni dé ipò àṣeyọrí. Ní ilé ayé yìí, a ti rí ẹni tí ó ní owó lọ́wọ́ ṣùgbọ́n tí kò ní àṣeyọrí. Ìjẹ́ ìwọ ṣe àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ọlọ́lá bí? Ohun gbogbo ni a fi tẹ́ wọn lọ́rùn. Bó ti wulẹ̀ jẹ́ wípé ebi kò pa wọ́n rí, bẹ́ẹ̀ ni ìyà kò jẹ wọ́n rí. Ní ìgbẹ̀yìn, wọ́n pàpà kùnà, wọ́n tún kúṣẹ̀ẹ́. Wípé o ní owó lọ́wọ́ kò pọn dandan pé wàá ní àṣeyọrí. Ìdílé kan wà ní ilẹ̀ Oòduà tí à ń pe orúkọ rẹ̀ ní Ayélabọ́lá. Ayélabọ́lá jẹ́ orúkọ tí ó ń pe òwe fúnni wípé ayé ni a bá ọlá. Ìgbà tí a dé ilé ayé ni a bá ọlá. Ẹnìkan ò gbé ọlá wá látọ̀run. Ní ti òtítọ́, wọ́n lè bí ọ sínú ọlá, ṣùgbọ́n wọn kò lè bí ọ pẹ̀lú ọlá. Bẹ́ẹ̀ ni kò sì sí ọmọ náà tá a bí tó di wúrà lọ́wọ́ láti ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ni a bí sínú ọlá, ṣùgbọ́n wọ́n pàpà kùnà, wọ́n tún kúṣẹ̀ẹ́. Nítorí pé lẹ́yìn ikú àwọn ọlọ́lá tó bí wọn sí ayé, a kò tún gbọ́ orúkọ wọn mọ́. Ọ̀kọ̀ọ̀kan ni irú wọn máa ń kó ilé ọlá tí a ti kọ́ tà. Nítorí irú èyí ni àwọn ọmọ ọlọ́lá fi ń kúṣẹ̀ẹ́ wọ sàréè. A kò ní kọ irú ìtàn báyìí mọ́ ọ ní orúkọ Jésù. Ṣàmì ẹ o. Owó ní ìwà kan èyí tí ó jọni lójú. Owó a máa farahàn, a sì mọ paradà láì dágbére. Owó kò ní ìbọ̀wọ̀ fún ẹnikẹ́ni àfọkàn. Bẹ́ẹ̀ ni ọlá kò pọ́n ẹnikẹ́ni lé àfi ọ̀kan. Ọ̀kan ṣoṣo tí owó bọ̀wọ̀ fún, tí ọlá pọ́n lé ní àṣeyọrí. Èyí túmọ̀ sí wípé tí ìwọ bá ní owó lọ́wọ́ ṣùgbọ́n tí o kò ní àṣeyọrí, owó á pàpà fi ẹ́ sílẹ̀ ni. Ìyẹn ni wípé tí o bá fẹ́ ní ọlá, má sáré lé owó. Àṣeyọrí ni kó gbájúmọ́, kó wá ọgbọ́n kún ọgbọ́n, wá ìmọ̀ kún ìmọ̀, wá mú ajé ṣe pẹ̀lú àkíyèsí rẹpẹtẹ àti ìwà irú èyí tó ń sọ níbi ẹlẹ́ran ìfẹ́. Ìwọ̀nba ni kó jẹ́ kí àdúrà mọ́ láì fi àkókò ṣòfò. Ọpẹ́ ni kó pọ̀ ní èyí tó ń ṣe oúnjẹ Olúwa. Tí ìwọ bá lè tẹ̀lé ìlànà wọ̀nyí, ó di dandan kí ajé kó wá ọ rí. Ajínrere Ministries ní orúkọ mi láti Kingdom Unity Ministries. Tí ìwọ bá nífẹ̀ẹ́ sí àròkọ yìí, bá wa subscribe, like, share. Olúwa dúró tì yín. A dúpẹ́ o.